Jeji Aisha ní nígbà táwọn ń ṣètò tánẹ́bì ikú níbi táwọn tí wọ́n ń ṣètò àásìn àṣètò kínní ní dòwe ìjìnù kan ẹran tí wọ́n ń sìn nulẹ̀ ló bá wọlé ló bá gbé aya Kùránì wọ̀nyí ayatu rajmi àti aya ridatul kabir ló bá jẹ́ hello hadisi sọ Buhari èmi kọ́ mo sọ hello sọ Buhari ó ń bẹ ń bẹ hello sọ Buhari ó ń bẹ ń bẹ àwọn kan tá ń sọ kánakàtà tó ń ṣe kíní báwo lè ránṣẹ́ fẹ́ jẹ́ Al-Qur'ani aya Qur'ani kò wá rí nǹkan kan jẹ mọ́ aya Qur'ani ló á jẹ ìyẹn mansukha wọ́n ti nasakha ya ó nunsiha wọ́n á ti gbà wọ́n lágbèé so Al-Qur'ani níjọ́ tí ó ti sọ̀kalẹ̀ tí ó ṣe kíní kò sẹ́ni tó há sórí ìyẹn bẹ́ẹ̀ làbí sọ pé kò sí nǹkan mansukha ní nasi wa mansukh àdìsí tó nasakha aya Qur'ani báwo la àdìsí ṣe fẹ́ nasakha Qur'ani kò rọrùn so Qur'ani náà ò lè nasakha ara wọn torí pọ́lọ́hún ò ní ṣe tanakud kò ní nàkọ́dà rẹ̀ kò ní kí ni a ń pè náà kídù kò ní criticize ààrẹ kò ní tú rẹ̀ palẹ̀ so ayatu rajmi wọ́n ní ash-shaykhu wa shaykhatu idha zanaya farjimuhuma al-battata wọ́n ní shaykhu wa shaykhatu kọ́ bá ló ga lárúbá lọ ọ̀dà shaykhu wa nù lárúbá lọ́gà ní wípé ash-shaykh ọwà ń bẹ sọ̀bọ̀ tàbá fẹ́ tú àyà Al-Qur'ani tàbí ká fi àyà tú màánà Qur'ani Al-Qur'ani náà ló lè tú rẹ̀ so Qur'ani tó sọ̀rọ̀ shaykhu wa shaykhi wa ba'li hadha shaykhun wa ana ajuzun so ajuzu ni ó lò fóbìnrin shaykhu ni ó lò fọ́kùnrin bí Qur'ani ti lónù ni ọ̀dà bí ó bá tẹ̀ lọ́bẹ̀ kò ní shaykhu wa shaykhatu Abu Zaidi ló lónù mọ̀kọ́mọ̀ rẹ̀ shaykhu wa shaykhatu kọjá jífàlà ẹ̀wọ̀n ló lò àwọn ní lóga sì takò wípé wọn èyí tó lò ní ràkàkà ni ọ̀dà ká sọ kí ló ń jẹ́ shaykhu al-kabiru sin ẹni tọ́jú orí ẹ̀ dàgbà kìí ṣe ẹni tó níyàwó ló ń jẹ́ bẹ́ẹ̀ ó lè dàgbà lọ́jọ́ orí kó má lè ṣe nǹkan kan mọ́ so ẹni tá a bá pè ní shaykhu ọjọ́ orí ẹ̀ ti dàgbà débi wípé kò lè ní ṣáwà bèèlè yóò ṣe ṣìnà tó bá lo shaykhu fún yẹn kan ṣáwà ti lọ lára ẹ̀ so báwo ni shaykhu ṣe fẹ́ ṣe ṣìnà tàbí wọ́n ní shaykhu wa shaykhatu so àwọn àsáwọ̀ ìwọ̀kúwọ̀ tí wọ́n kírètì sẹ́nu ànábì ni ànábì sì ní ó ní ana afsahul arab bayda anni min Quraysh ni lọ́gà rẹ̀ lọ́wọ́ afsahu jù nínú gbogbo lárúbáwá ìran lárúbáwá òun ni lọ́gà lédè ẹ̀ pure jù ànábì wa ni bó ṣe pure yẹn tó jẹ́ Quraysh nínú Quraysh tóun tún jáde tóun tún pure jù ọtún pure jù so yàtọ̀ sí kò ń jáde nínú Quraysh so ànábì ò ní sọ̀rọ̀ káàkà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọkẹ́ àyà yẹn ó sọ̀kalẹ̀ àti àyà ridaul kabir ridatul kabir ẹ̀ka ìpè àyà ní méjèèjì yẹn ridatul kabir ní ìfún àgbàlagbà lọ́múmú ẹ dákun ọ̀ṣọ́lọ́run ní máa sọ̀rọ̀ kan fún àgbàlagbà lọ́múmú kọ́kọ́ mú ìyàwó ẹ̀ so wọ́n sọ Al-Qur'ani di sex novel àbí sex book
so n tí ridọ́ àwọn ọmọdé fi wá ètò bí òbí ṣe fẹ́ tọ́jú ọmọ ni. pé ẹ fún ọmọ yín lọ́mú lọ́dún méjì ọmú tó tẹ̀ fẹ́ nìyẹn teat milk mo sọ nǹkan bí mo ní pé eyín tọmọ kọ́kọ́ máa ń yọ wọ́n máa ń pè ní teat milk àwọn eyín ni àbí milk teat ni ẹ sì ń pè ní tó n bá tiẹ̀ ti ṣe kíní kan sọ ń bí àwọn tí ó bá mi correct ẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mo ti ní bẹ́ẹ̀ mi bá ti ṣì gbé blọ́ọ̀kù tí n bá gbé síra wọn síwájú sẹ́yìn ẹ̀yẹn máa bá mi tó ẹ máa fi plọ́ọ̀mù sí so teat milk àbí kí n lẹ pé milk teat òun ni tọmọdé bá ṣẹ̀ṣẹ̀ tó mú àwọn eyín tí ó kọ́kọ́ yọ torí pé inú ọmú yẹn inú mílìkì tó mú yẹn àwọn protein àti vitamins ló pé parí síbẹ̀ láwọn èyí tí ó ṣe lára lóore tí ó jẹ́ kí eegun ẹ̀ strong tí ó jẹ́ kí ó hu eyín dáadáa so eyín tó kọ́kọ́ hù ní eyín tó kọ́kọ́ wá ní àwọn eyín yẹn ó padà rẹ̀ tó bá rẹ̀ kúrò yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rọ eyín míì so àwọn nǹkan tó fẹ́ ṣe lára ẹ̀ nìyẹn yóò jẹ́ kọ́pọlọ ẹ̀ pé yóò jẹ́ kó dàgbà dáadáa àmọ́ ní àwọn bá ti kọjá àwọn ọdún kan wọ́n bá ti kọjá ọdún mẹ́ta tó kọjá ọdún mẹ́rin ọmú ìyá rẹ̀ ò wúlò fún un mọ́ torí pé àgbà wo ló tún fẹ́ dà lọ́mọ ọdún mẹ́ta ó ti hu eyín ọmọ ọdún mẹ́rin ó ti hu eyín káwá sọ pé ridatul kabir so àwọn nǹkan yẹn wọ́n á ní pé àyà méjèèjì Aisha ní nígbà táwọn ń ṣètò tánẹ́bì ikú níbi táwọn tí wọ́n ń ṣètò àásìn àṣètò kínní ní dùwẹ́ ìjìnù kan ẹran tí wọ́n ń sìn nulẹ̀ ló bá wọlé ló bá gbé àyà Quran wọ̀nyí ayatul rajmi àti àyà ridatul kabir ló bá jẹ́ lọ́wọ́ àdísì sọ Buhari èmi kọ́ mo sọ ẹ lọ́wọ́ sọ Buhari ó ń bẹ ń bẹ ẹ lọ́wọ́ sọ Buhari ó ń bẹ ń bẹ àwọn nǹkan tá à ń sọ kánàkàtà tó ń ṣe kíní báwo lè ránṣẹ́ fẹ́ jẹ́ alukurani àyà Kurani kò wá rí nǹkan kan jẹ mọ́ àyà Kurani ló á jẹ ìyẹn mẹ̀nsúkà wọ́n ti nàṣàkà yà ó nùnsìhà wọ́n á ti gbà wọ́n lágbèé so alukurani níjọ́ tí ó ti sọ̀kalẹ̀ tí ó ṣe kíní kò sẹ́ni tó há sórí. ìyẹn bẹ́ẹ̀ làbí sọ pé kò sí nǹkan.